ìràwọ̀ yẹ̀pẹ̀ tàbí ìràwọ̀ ọlẹ̀. Lára àwọn ìràwọ̀ tẹ́dà ń lò nígbésí ayé náà láti rí ìràwọ̀ yẹ̀pẹ̀ táwọn kan pè ní ìràwọ̀ ọlẹ̀ àbí ìràwọ̀ erùpẹ̀. Ìràwọ̀ mẹ́ta náà la sọ wípé ó wà lábẹ́ ìràwọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ṣe ṣàlàyé fún wa. Àkọ́kọ́ ìràwọ̀ tó wà ní abẹ́ ìràwọ̀ ọlẹ̀ yìí la mọ̀ ìràwọ̀ Taurus sí. Ìràwọ̀ Taurus jẹ́ ìràwọ̀ tó lágbára púpọ̀ lábẹ́ ìràwọ̀ ọlẹ̀ tàbí ìràwọ̀ erùpẹ̀. Àwọn ọmọ tá a bí láti April 20 sí May 20 ni Yorùbá gbàgbọ́ pé ó wà lábẹ́ ìràwọ̀ yìí. Venus ni ó ń darí ìràwọ̀ yìí ló jẹ́ kí ó jẹ́ ìràwọ̀ tó lágbára. Nọ́mbà oríire wọn sì jẹ́ nọ́mbà 6. Ọjọ́ oríire wọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ dáwọ́ lé nǹkan tí wọ́n gbọ́dọ̀ kíyèsí òun náà ni ọjọ́ Jímọ̀ tá a mọ̀ sí ọjọ́ Friday. Àwọn àwọ̀ tó dára fún ìràwọ̀ yìí ni àwọ̀ pink, pale blue, àwọ̀ green, àwọ̀ white àti lemon. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí ṣe é fọkàn tẹ̀ púpọ̀. Nǹkan pupa jẹ́ èèwọ̀ fún wọn gédégédé. Onísùúrù ni wọ́n sábà máa ń jẹ́. Bẹ́ẹ̀ ni díẹ̀ nínú wọn lágídí, wọn kì í gbọ́, wọn kì í gbà. Wọ́n máa ń sábà ya ọ̀lẹ àti òròjú. Wọ́n dára nípa eré ìfẹ́ ṣíṣe yálà lọ́kùnrin àbí lóbìnrin. Wọ́n sì máa ń rẹwà lọ́kùnrin tàbí lóbìnrin. Iṣẹ́ tó dára fún ìràwọ̀ yìí ni iṣẹ́ banker, manager, real estate agent, photographer, filmmaker, iṣẹ́ dancer, iṣẹ́ akọrin àti ká máa ta oúnjẹ àbí àwọn nǹkan tó jẹ́ èrè oko ọ̀gbìn. Bẹ́ẹ̀ iṣẹ́ makeup artist wà nínú iṣẹ́ tó bá ìràwọ̀ yìí. Ìràwọ̀ Virgo jẹ́ ọ̀kan nínú àwọn ìràwọ̀ ọlẹ̀ tàbí ìràwọ̀ yẹ̀pẹ̀. Ìràwọ̀ yìí kì í ṣe ìràwọ̀ kékeré rárá. Àwọn ọmọ tí a bí láti August 23 dé September 22 ló wà lábẹ́ ìràwọ̀ yìí. Ọjọ́ Wednesday ni ọjọ́ oríire wọn. Nígbà tí nọ́mbà 5 jẹ́ nọ́mbà tó dára fún wọn láti mú lórí gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Àwọ̀ tó dára fún ìràwọ̀ yìí ni àwọ̀ brown, navy blue, dark grey àti àwọ̀ black dúdú ràbàtà. Ìràwọ̀ Virgo sábà máa ń rí oore láti ìṣẹ̀dá ẹranko tá a mọ̀ sí músù, ajá, ẹkùn àti kòkòrò oyin. Ìrẹsì, ànàmọ́, kárọ̀tì àti mílẹ̀tì pẹ̀lú àgbàdo jẹ́ oúnjẹ tó dára fún wọn fún ìwòsàn àbí wíwà nílera. Àwọn ìṣẹ̀dá ìràwọ̀ yìí dára láti gbọ́kànlé. Wọ́n máa ń ní làákàyè púpọ̀. Wọ́n máa ń kóra wọn ní ìjánu. Wọn kì í ṣe ọ̀lẹ. Wọn kì í sábà ṣàròyé nígbà tí nǹkan bá le fún wọn, tí túmọ̀ sí wípé wọ́n máa ń ní faradà. Aya níní tàbí ọkọ níní máa ń jẹ́ ìṣòro fún wọn. Iṣẹ́ àdámọ̀ ìràwọ̀ yìí ni iṣẹ́ journalist, office manager, àgbẹ̀, ọlọ́sìn ẹranko, accountant àti iṣẹ́ oníṣègùn yálà nítaláwọ̀ dúdú àbí tóyìnbó. Ìràwọ̀ tó gbẹ̀yìn nínú àwọn ìràwọ̀ ẹ̀dá lábẹ́ ìràwọ̀ ilẹ̀ yẹ̀pẹ̀ tàbí ìràwọ̀ erùpẹ̀ ni ìràwọ̀ tá a mọ̀ sí Capricorn. Ìràwọ̀ Capricorn ni ìràwọ̀ kẹta tó wà lábẹ́ ìràwọ̀ erùpẹ̀. Àwọn ọmọ tá a bí láti December 22 sí January 19 ni wọ́n wà lábẹ́ ìràwọ̀ yìí. Nọ́mbà 8 ni nọ́mbà oríire wọn. Ọjọ́ Sátidé tá a mọ̀ sí ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ oríire wọn. Òṣùpá ló ń ṣiṣẹ́ pẹ̀lú ìràwọ̀ yìí. Àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu la mọ̀ sí àwọ̀ black, darkest grey, àwọ̀ brown àti àwọ̀ indigo. Àwọn oúnjẹ bíi àlùbọ́sà, millet, potato máa ran ìràwọ̀ yìí lọ́wọ́ púpọ̀. Lára àdámọ́ ìràwọ̀ Capricorn bí wọ́n bá ṣe ń dàgbà sí náà ni wọ́n máa dàbí ọ̀dọ́. Wọ́n lẹ́mìí ìṣe púpọ̀, onísùúrù ni wọ́n. Àdáwọ́lé wọn sábà máa ń yọrí sí rere. Wọ́n máa ń dinú, ó ṣòro láti mọ èrò ọkàn wọn. Wọ́n fẹ́ràn láti máa wà nínú ìfẹ́ nítorí wọ́n nígbàgbọ́ sífẹ̀ẹ́. Ẹni ńlá ni wọ́n sábà máa ń jẹ́ láwùjọ. Ìṣòro ìràwọ̀ yìí ni wípé ìgbéyàwó wọn kì í sábà dalẹ̀. Ojú kan làdáni sì ni ọ̀rọ̀ wọn. Àwọn kì í yànlè. Iṣẹ́ múmú láyà wọn ju ìdílé wọn lọ. Òpó ẹbí tá a mọ̀ sí breadwinner ẹbí ni ọ̀pọ̀lọpọ̀ wọn sábà máa ń jẹ́. Iṣẹ́ tó bá ìràwọ̀ yìí mu ni iṣẹ́ àgbẹ̀, olóṣèlú, iṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ oníṣègùn òyìnbó
tàbí oníṣègùn ìbílẹ̀. Iṣẹ́ òwò ṣíṣe náà wà nínú tó bá ìràwọ̀ yìí mu. Olórí ilé ẹ̀kọ́ náà gbẹ̀yìn nínú iṣẹ́ tí ẹni tó ní ìràwọ̀ yìí lè ṣe. Àdámọ̀ ìràwọ̀ erùpẹ̀ ni wípé ẹni ńlá ni wọ́n sábà máa ń jẹ́. Ẹni àpèsè ni wọ́n pẹ̀lú. Ọba ìlú máa ń pọ̀ nínú wọn nítorí ẹni táyé ń foríbalẹ̀ fún ni wọ́n. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé kò sí ẹ̀dá náà Elédùà dá láyé tí ò ní padà sínú ilẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹ̀dá náà tí Elédùà dá láyé tí ò ní foríbalẹ̀ fúnlẹ̀. Ìdí nìyí táwọn bàbá wa fi gbàgbọ́ pé ẹni tó bá ní ìràwọ̀ ọlẹ̀ ẹni àpèsè ni wọ́n. Ẹni táyé foríbalẹ̀ fún sì ni wọ́n. Àṣàsí àbóògùn kì í sábà ràn wọ́n. Ọwọ́ wọn tètè máa ń jí sówó láàárọ̀ ayé wọn. Ọmọ bíbí kì í ṣe wàhálà fún wọn. Wọ́n máa ń bímọ rẹpẹtẹ bí ẹlẹ́dẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọn kì í sábà ráwọn ọkọ tàbí aya. Ṣùgbọ́n ìgbéyàwó wọn sábà máa ń túká tí wọ́n bá ti ń wọ ọmọ ọdún márùndínláàádọ́ta. Àwọn àgbàlagbà tí a mọ̀ sí àwọn ẹlẹ́yẹ wọ́n sábà máa ń dà wọ́n láàmú púpọ̀ ju takẹgbẹ́ wọn lọ. Ìwọ ọmọ Oòduà tó láǹfààní àti gbọ́ mi ṣùgbọ́n o wà lábẹ́ ìràwọ̀ yìí, o wá wà nínú ìṣòro kan tàbí kejì, láì lọ ọ̀dọ̀ pásítọ̀, láì lọ ọ̀dọ̀ àfáà, láì lọ ọ̀dọ̀ babaláwo. Ìmọ̀ràn mi fún ọ látọ̀dọ̀ àwọn àgbàlagbà nílé Oòduà ni wípé kó o tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tá a sọ sókè lábẹ́ ìràwọ̀ yìí. Ó sì dára fún ọ kó o mú ọ̀rọ̀ ìdílé rẹ lọ́kùnkúndùn kó má bàa túká lọ́jọ́ àìpé, kí o sì máa ṣe sàráà pẹ̀lú aṣọ ara rẹ, owó àti àwọn èrè nǹkan oko. Ọmọ Yorùbá díẹ̀ ni àyè gbà wá láti sọ nínú àwọn àdámọ̀ ìràwọ̀ yìí. Ìwọ ọ̀dọ́ òwòyí tó ń gbọ́ mi, ẹ má jẹ́ kọ́làjú kó gba ń táwọn bàbá wa nílẹ̀ Oòduà là kalẹ̀ fún wa láti gbégbèsè ayé ìrọ̀rùn.